Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, kì í máa ṣe kékeré. Ṣé mọ̀ pé a gbọ́ pé Ashley ó ti kúrò láàfin fún ọ̀sẹ̀ kan. Ṣé mọ̀ pé máa sọ fún wa pé tó bá wá, á lọ. Tó bá yá, tó bá fi dágbére pé òun ti ń lọ. Before you know it, kó tó di jábí mélòó, ó tún ti padà, á tún máa gbúrò pé wọ́n Ashley tún ṣe bẹ́ẹ̀ ó tún ti ṣe lé ó ti ṣe. Ṣé mọ̀ pé kò kí ń gbọ́rọ̀. Ọlọ́run ló mọ nǹkan tó ń wá o. Nọ́bà ni wọ́n ní wọ́n fẹ́ ṣe ọdún Ọ̀ṣun festival. Ó dàbí pé wọ́n ti ń prepare. Wọ́n ló ti sọ pé òun ti ń lọ o. Òun ti ẹ̀ ní bá wọn ṣe Ọ̀ṣun festival yẹn. Òun ti ẹ̀ ń lọ. Ó ṣe bínú lọ nìyẹn. Wọ́n ní for the past how many days pé kò sí láàfin. Wọ́n ní ló bá di àná ló bá dé. Wọ́n bá rí ìfẹ́ rẹ̀ níbi tó ti ń ṣe meeting, tó ti ń ṣe preparation, tó ti ń ṣe kìíní pé wọ́n dẹ̀ ti gba ẹlòmíì kó máa ṣe ṣáà pé igbá ló máa ń gbé calabash carrier tó fi máa ń pè yẹn arúgbá ni. So nǹkan tó wá sínú ààfin wá ṣe tó fi wá di ìyàwó àpàpàǹdodo tí ò jẹ́ kí ìyàwó ilé gbádùn tó fẹ́ gba ipò onípò. So wọ́n ní bó ṣe gbọ́ pé wọ́n ti gba arúgbá mi. Wọ́n ní wọ́n dé from nowhere mú kàn rí ní ààfin. Pẹ̀lú bó ṣe máa ń rẹ́rìn àbòsí yẹn, á ti ṣe yẹn síta, á ti máa kí wọn, á ti máa ṣàbòsí, á ti máa ṣe gbogbo ẹ̀. Akélé wọn kàn wọ́n pé kí leléyìí wá ṣe? Kí leléyìí wá ṣe? Ṣe làwọn èèyàn dẹ̀ surprise. Pé kí ni arábìnrin yìí wá ṣe láàfin? Tó ń fẹ̀yìn. Báwọn èèyàn wọ́n kàn ń wò bí wọ́n kàn ń dá lóhùn ìdáhùn akọ. Wọ́n là end of the day. Wọ́n ló kàn lọ síwájú ẹni tó ti prepare pé ó fẹ́ ru igbá. Wọ́n ló ti lọ, ó sáré lọ báyẹn. Ṣé àmọ́ pé ó bíbẹ tó bẹ yẹn tí ò nídìí. Táwọn èèyàn ń wò pé irú bíbẹ wo ni ọmọ yẹn ń bẹ tó yìí. Àṣé bẹ́bẹ́ àbòsí. Bẹ́bẹ́ tí ò ní lárí. Tó fi ń ṣèkà. Òun ni àwọn yín tẹ máa ń rí tó máa ń fẹ́ tó máa ń ṣe. Àṣà àbòsí pọ́nbélé ni bẹ́ẹ̀ yẹn. Nọ́bà ni bó ṣe lọ sí etí ẹni tó fẹ́ rúgbá. Lọ́ní kan lọ sí ti gẹ́ẹ̀yìn ó kàn rọra sọ̀rọ̀ sí létí kẹ́lẹ́kẹ́lẹ́. Ìyẹn ṣàṣorí báyìí. Wọ́n ní ṣe ìyẹn ń mèrè tí ìyẹn dẹ̀ ń rẹ́rìn. Ẹ̀rín tí ò dénú ẹ̀ ṣàmọ̀rú àwọn ẹ̀rín bẹ́ẹ̀ yẹn. Ẹ̀rín by force. Wọ́n ní ìyẹn ṣàṣorí. Wọ́n ní ìyẹn ṣàmèrè. Ìyẹn ṣàmèrè bíi pé okay. Wọ́n ní bí Ashley ṣe wá kúrò wájú gẹ́ẹ̀yẹn ni. Òun náà wá rẹ́rìn àbòsí. Bíi pé òun ti jọ sọ àsọyé pọ̀. Ọ̀rọ̀ yẹn ti wọnú etí arúgbá tuntun tán lọ gbé wá. Wọ́n ní at the end of the day bó ṣàṣe. Wọ́n ní gbogbo èèyàn wá surprise pé kí leléyìí wá ṣe? Kí leléyìí ń bọ̀ wá ṣe? Ṣé wọ́n sọ pé ó ti lọ ni? Kí ló tún ń bọ̀ wá ṣe? Kí ló tún wá sí ibà? Wọ́n ní bí gbogbo èèyàn ṣàṣe ń wò tìyanu nìyẹn. Wọ́n ní kí ni lady yìí kí ló mean tó fi lọ fi ọ̀rọ̀ sí ti arúgbá? Ṣé kó lọ sọ fún yín pé nǹkan tá fẹ́ ṣe yìí o kò tọ́ sí ẹ o, ẹni tó ní nǹkan ti dé o? Bóyá òun tóun ní nǹkan òun lè léyìí gangan. Torí wọ́n ní àwọn èèyàn mọ̀ ìtumọ̀ nǹkan tó ṣe yẹn. Tó ń rẹ́rìn àbòsí tó ń ṣe ọ̀yàyà kiri, ọ̀yàyà tí ò dénú, ọ̀yàyà táwọn èèyàn ń gbé mú fún. Tó ń gbé mú sí. So wọ́n ní kí ni ìtumọ̀ yẹn? Wọ́n ní bó kàn ṣe ń ṣe bíi pé òun ni ṣé àmọ́ kó máa ń raise shoulder, ó máa ń ṣe bíi pé òun ni gbogbo òun ló dá ààfin lẹ̀. Wọ́n dẹ̀ láwọn èèyàn tiẹ̀ ti jẹ́ ó ti lọ. Ọkọ ló fẹ́ kábíyèsí tó ṣẹ̀ṣẹ̀ wà lórí oyè. Ṣé by force ni? Bí kábíyèsí bá tiẹ̀ fẹ́ bí ẹ fẹ́. Èbí kábíyèsí máa wá sílé yín ó máa tọrọ ẹ̀. Whereas which tó worse ní pípa kábíyèsí kò déwájú ẹ, kò béèrè ẹ, kò béèrè bó ṣe jẹ́, kò béèrè ẹ, kò mọ̀ bóyá ó dẹ̀ fine to the taste kábíyèsí. Ká bá sọ bẹ́ẹ̀, ká bá sọ pé
ó fine jù òun ni kábíyèsí ṣe fẹ́ kì í ṣe dandan ó dẹ̀ ní dandan máa fẹ́ kábíyèsí lórí àti Naomi kúrò ó kọ́kọ́ ṣẹ́gun ọlọ́run a gbọ́dọ̀ máa tún máa sọ ìta ti sọ torí gbogbo àwọn orílẹ̀-èdè ti gbọ́ ẹ̀yin èèyàn wa ti gbọ́ ẹ̀dẹ̀ tí wọ́n ń pa àwọn tá à ń sọ ṣóyè wà báyìí wọ́n ní bí ó ṣàṣe ń ṣe bẹ́bẹ́bẹ́ tó ṣàǹṣe kí n bẹ táwọn ò mọ̀ pé àwọn èèyàn ò gba tiẹ̀ wọn ò gba tiẹ̀ mọ́ so àwa mọ nǹkan tó ń try láti ṣe wọ́n rí ìwé tó fi tó bá rí ìwé tó fi ń ṣe pọ́pọ́ ṣìṣe tó ṣàṣe bíi pé òun gangan ni ló fẹ́ ṣe practice àbí ló fẹ́ ṣe arúgbá ló fẹ́ ṣe ké pé òun ni ó kàn bóyá ó fẹ́ pọ́nkán gbé fóun wọ́n ní wọn àwọn èèyàn wàá mọ nǹkan tí ó sọ fún gẹ́ẹ̀lì arúgbá yẹn pé wọ́n lọ sinmi ẹ̀dọ́ ohun tóun ní nǹkan òun ti dé òun fẹ́ ṣe pé wọn ò mọ̀ pé sídìsì pé everybody ò mọ̀ mínì nǹkan tó fi wá sáàfin ẹ̀gbẹ́ tó fi lọ bá ọmọ ọlọ́mọ tó fẹ́ rúgbá tó fi lọ sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ sí létí ṣé mo rú nǹkan bẹ́ẹ̀ yẹn now àwọn èèyàn wá sọ pé the way tí Ashley ṣe ń àtì ó ń àtì bíi pé ṣebí òun ti dé náà òun máa wo ẹni tó máa rúgbá kò sẹ́nìbọ̀dì tó máa sọ fóun pé kóun máa rúgbá yẹn wọ́n láwọn èèyàn ń ro pé kí ni ẹ ń tanra yín òun gangan ló ní nǹkan òun gangan lòun máa rúgbá yẹn òun gangan ló máa ṣe kò sí nǹkan tí kábíyèsí fẹ́ ṣe tó lè ní kóun máa rúgbá wọ́n ní action speaks louder than voice ṣe mọ orú nǹkan bẹ́ẹ̀ wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní hu àwọn ìwà pálapàla ìwà tí táwọn èèyàn nífẹ̀ẹ́ àwọn èèyàn wá sọ pé pé tó wáyé pé òun ló máa rúgbá yẹn if come to the worst pé Ashley ò ní rúgbá yẹn kábíyèsí bá sọ pé tó wáyé pé kábíyèsí fẹ́ sọ pé torí gbogbo nǹkan ni kábíyèsí máa ń sọ pé ó dáa ẹ jẹ́ kó ṣe ẹ fi ilẹ̀ because kábíyèsí doesn't know what bí a kàn sọ pé wọ́n ti fògùn ṣe ogun kan délé máa mú yàn bẹ́yìn bó fẹ́ bó kọ̀ ogun ò lè mú bẹ́yìn torí gbogbo òṣì tí obìnrin yẹn ti bá wọn ṣe tó ti pàfọ́ọ̀mù láàfin ó ga jù náà ó ti pọ̀ jù náà so wọ́n bá ní kábíyèsí ó sọ̀rọ̀ wọ́n ní kábíyèsí ó sọ̀rọ̀ ẹni ẹlẹ́ni kí lẹ́ni ẹlẹ́ni fẹ́ ṣe kábíyèsí ọ̀rọ̀ wọn ti sú kábíyèsí ẹni ẹlẹ́ni sunkún sínú tẹ́ ẹ̀ bá mọ̀ kábíyèsí sunkún sínú pé kí lòun fọwọ́ ara wọn lọ fà ẹ́ iṣẹ́ òkè irú nǹkan wo ló pẹ̀tìwẹ́ èèyàn ẹlẹ́ran ara ẹ̀jẹ̀ náà ló ń fúlò lára kábíyèsí kò lè sọ pé kí ló ní ti ká lè blame ẹ̀ ṣóyè wà lè blame ẹ̀ ayé láti bá bẹ́ẹ̀ ni wọ́n ní kábíyèsí ò ti fọhùn sí i náà pé bẹ́ẹ̀ tí òun wò pé wọ́n ní àwọn èèyàn wò pé Ashley ó jọ rẹ̀ lójú pé bóyá ó rò pé òun lòún máa rúgbà yẹn tó kọ́ nìkan tí ó ṣẹlẹ̀ nìyẹn àkókò mọ̀ nǹkan tí wọ́n mí nítorí àgbọ̀dọ̀ máa sọ nǹkan tí ó sì lọ́kàn ó tọ̀hún but action ni ó fi hàn pé òun máa rúgbà yẹn torí ẹ̀ ló ṣe tó sá padà wá ṣé mo ń pọ̀ mọ́ yẹn ẹni tó ń jowú kò síbi tí ó lè jowú dé ó lè jowú lójú oorun ó lè jowú lórí omi ó dẹ̀ lè jowú lọ́rùn ó lè jowú láyé so tá a bá wò ó dáadáa gbogbo ètò ń ṣe fún Naomi kì í ṣe pé bóyá ó déédéé hate Naomi owú jíjẹ ló fà á tó fi ṣe gbogbo eléyìí tá a bá wò ó dáadáa kò hate Naomi ara ẹ̀ ló hate ẹ̀yin èèyàn mi owú jíjẹ òun ló ń jẹ́ kí ló ń pa gẹ́ẹ̀yẹn kú lọ bẹ́yẹn owú jíjẹ ò ṣe nǹkan tí ó dára owú jíjẹ lè pa àyàn owú jíjẹ lè sọ nǹkan tí èèyàn fẹ́ ṣe ó lè sọ síyàn ẹ̀yin èèyàn mi bá mi share bá mi like kẹ́ bá mi subscribe nǹkan tá a rí gbọ́ nìyí ẹ ṣé bẹ̀ ṣe tẹ́tí sí wa bye.